Bismillah, alhamdulillah, salatu wassalamu ala rasulillah. Náà ká máa sọ eléyà ìdílé pẹ́. Kí ni ọ̀nà àbáyọ sí ìṣẹ́ àti òṣì àìní? Kí ni ọ̀nà àbáyọ sí? Ọ̀nà àbáyọ nǹkan àkọ́kọ́ nínú ni pé káwọn èèyàn ṣiṣẹ́. Mùsùlùmí kì í yà ọ̀lẹ, Mùsùlùmí máa ń ṣiṣẹ́ ni. Ẹ ṣe iṣẹ́ tó ń ṣe náà ni kò mójútó, ẹ ṣe dáadáa. Ọlọ́run á fi báràkà sí. Wàá mórígbọ́ kún àwọn tó tọrọ jẹ débi pé wàá máa ní èròǹgbà tí ò dáa. Tó ẹ ṣiṣẹ́ dáadáa. Mùsùlùmí máa ń ṣiṣẹ́ ni. Nínú súnà ni kéèyàn ṣiṣẹ́. Ní ẹnìkan ó ń ṣiṣẹ́ tààrà, ó ń ṣiṣẹ́ gan-an. Àwọn sàbí wá ń ṣe ẹ̀mọ̀ fún ilé pé bí àṣẹ ẹlẹ́ran ilé ayé lè lé. Gbogbo wàhálà tó ń ṣe lórí iṣẹ́ yẹn ká ní pé òfin ń ṣe gbìyànjú sójú ọ̀nà Ọlọ́run ni bọ́ọ̀ ni ìbá ṣe dá tó. Inú bí ànábì lórí ìjókòó yẹn kò lè mú mọ́ra mọ́. Ànábì wá fún ọ lésì pé ó ní wàhálà tí ènìyàn ṣe ká ní pé ó ń ṣe láti lè mọ́ríbọ́ kó ní títọrọ jẹ àti láti gbọ́ bùkátà àwọn ará ilé ẹ̀ ní wàhùwà fi sabilillah. Ojú ọ̀nà Ọlọ́run yẹn ni ó wà. So mùsùlùmí kan wá jókòó sí masasi ká máa fa yá Latif bí ti báwo ṣé yá Latif ló fẹ́ máa kó owó wá fún ẹni